Riwo, 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 Lukara o. Lukara Ogboye. Lukara Ogboye. Lukara Ogboye. Lukara Ogboye. Lukara Ogboye. Lukara Ogboye. Riwo, 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 riwo. Ẹ kọrin. Orúkọ mi náà Alhaja Mujidat Ayadewale, ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Ìṣíwọ̀ Pẹ̀tù Àdó, ọmọ àràmàsà onímọ̀ àràmàsà àkọ́kọ́ fọwọ́rà náwó bóyá oúnjẹ ni àbí èmìjì ònìyàn. Kí lẹ lè sọ nípa Lúkẹ́rẹ́ Ògboyè? Orúwọ mi o, èmi ọmọ Lúkẹ́rẹ́ Ògboyè gboko gba ìlà, ọmọ léwu ọmọ aṣòdì mẹ́sàn-án, ọmọ sákọ́kọ́kọ́ gẹ̀jọ́, ó gbà pé olókùnrin sọnù. Lúkẹ́rẹ́ jẹ́ ọdún rámṣe nílùú Ìjẹ̀bú Ìṣíwọ̀, wọ́n jẹ́ ìpìlẹ̀ ẹni, wọ́n jẹ́ àṣà ẹni, wọ́n jẹ́ ìran àdáyébá torí fọwọ́ba ẹni ṣáà ti sọ ẹni fún ọ. Lúkẹ́rẹ́ wọ́n rí ṣàrà ń bọ̀ nílùú Ìjẹ̀bú Ìṣíwọ̀, wọ́n jẹ́ ọlọ́mọ yọ̀yọ̀yọ̀. Kí lẹ lè sọ nípa Lúkẹ́rẹ́ yìí àti pé ètùtù ẹni ṣé kí ló máa ń mú báyìí? Orúwọ mi o, wọ́n máa bẹ̀rẹ̀ òun náà mi o, bí n ṣe máa bẹ̀rẹ̀ kẹ́sí n ṣe máa parí rẹ̀. Káàbọ̀ Lúkẹ́rẹ́ wẹ̀, ìjọba máa bọ́jọ́ o, aboyún lù wọn bí wẹ́rẹ́. Àlọ́ àmọ́tọ́ wọn làbòsì, dédé àwọn ẹni ẹ̀wọ́ nílùú òkèèrè, ṣé máa gbọ́ yún lọ́kọ̀ọ̀kan lówó wọn. Dédé ẹ̀wọ́ nílùú, ṣé nílùú máa gbọ́ yún, ọmọdé máa ké bí ọmọdé, káàgbọ́n ní wọn máa fọ́hùn bí àgbà. Dédé ẹ̀wọ́ nílùú Ìjẹ̀bú Ìṣíwọ̀ máa ké bí ẹyẹ. Dédé ìlú ṣó máa yún ní kàbàbọ̀ Lúkẹ́rẹ́ ìwé tán. Ṣé ti rí bó ṣe lọ? Àwọn obìnrin ló ń pọnmi lódò yìí. Àwọn obìnrin ìlú, àwọn ló ń pọnmi lódò. Ẹ ti rí bó ṣe ń lọ. À ń sẹlẹbírẹ́tì ọdún Lúkẹ́rẹ́ Ògboyè. Ògbóko gbàlà, ògbóko gbàlà. Ẹ ti rí ibi tó ń pọnmi lọ. Omi yẹn tó wá ti pọ́n, ọmọ máa dálẹ̀. A máa ṣọ̀ wá sísàlẹ̀ wá bá Lúkẹ́rẹ́ ń bí. Ẹ ti rí ìlú Ìṣíwọ̀ lẹ́wà yìí o, ibi tó ti ń ṣọdún Lúkẹ́rẹ́ Ògboyè, ògbóko gbàlà. Àwọn obìnrin ilé, ọmọ ilé, àwọn ìyá ilé ló lọ ń pọnmi lódò. Wọ́n á pọnmi lódò, wọ́n á gbà sílẹ̀ tó fi máa ṣàn lọ sí igbó Lúkẹ́rẹ́. Orúkọ mi ni Bọ́lájí Aróòṣègbè, ọmọ bíbí inú ìlú Ìṣíwọ̀. Báwo lẹ jẹ́ sí Lúkẹ́rẹ́? Bí àwọn baba ńlá mi bí wọ́n ṣe sọ fún àwa tá a dẹ̀ bá lẹ́nu wọn tí wọ́n dẹ̀ ń ṣe láti gbà títí dìsìn tí ò yí padà, ni pé ṣe làwọn baba ńlá tèmi ṣe náà jẹ́ babaláwo which Lúkẹ́rẹ́ fún Pẹ̀tù tó jẹ́ ọlọ́jà ìwà ní Ìṣíwọ̀ ń bí. Nǹkan tó fa ìbéèrè ẹni pé mo ní pé ẹ̀yin ni ẹ ń yọwọ́ sí Lúkẹ́rẹ́. Ẹ jọ Lúkẹ́rẹ́ ṣe lè bá wa kí oríkì Lúkẹ́rẹ́? Lúkẹ́rẹ́ ní oríkì ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ kì í. Kò sí bá a ṣe fẹ́ kì í, à ń kì í mọ́, a kì í mọ́ oríkì wa ní Ìṣíwọ̀ ni. A fi máa ń pè wá ní ọmọ Lúkẹ́rẹ́ Ògboyè, Ògboyè gboko gba ìlà. Ìjọ tó bá bọ Lúkẹ́rẹ́ yìí tán, kí ni àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sáàrin èyí? Tí a bá bọ Lúkẹ́rẹ́ tán nínú ìlú wa, ta mọ̀ sí ìkan gbòógì nínú àwọn òrìṣà ìlú yìí, ìlú á rójú, ìlú á ráyè, eku á ké bí eku, ẹyẹ á ké bí eku, ẹbí ẹyẹ, aboyún inú á tọwọ́ àlàbòsùn, àgbọ̀n á bú yẹ́rẹ́. Ìlọsíwájú á dé bá wa nínú ìlú, ará tù wá, ará rọ̀ wá. Gẹ́gẹ́ bí ẹni tó yọwọ́ sí Lúkẹ́rẹ́, ẹ bá wa ṣàdúrà fún ìlú àti fún ọba. Àwọn tí ó láyé ìbáyé, àdáṣe ní wọn mọ ìbá gbọ́dọ̀ wọn mọ. Èyí tá à ń ṣe lénìí, a máa fi tọmọdé ṣe bọ̀ káwọn onílẹ̀ fi dàgbàgbà lọ́wọ́ wa. Lúkẹ́rẹ́ o gbọ́ o, èyí tá à ń ṣe lọ́jọ́ tèmi, má jẹ́ kó ń wá o. Ìlú Ìṣíwọ̀ kẹ̀dẹ̀rẹ́ á túbọ̀ á túṣẹ o. Èdè àìyedè kò ní ṣẹlẹ̀ láàrin wa o. Ọba á gbọ́ tìlú, ìlú á gbọ́ tọba. Ọba wa náà kẹ̀dẹ̀rẹ́ orúkọ náà fi ń pa ọba aládé tó tẹ́ ọ kábíyèsí Síkírù Adédoyin. Inú àdùn ọkùnrin abalẹ̀, alẹ́ tí aláyàgbà ṣe. Ibi tí ìlú bá kọjú sí òun ò ní kẹ́yìn síbẹ̀. Ibi tí ìlú bá kọjú sí òun ò ní kẹ́yìn síbẹ̀. Nǹkan tí ìlú bá sọ òun náà gbọ́, òun náà gbọ́ títí ẹ̀. Á tukọ̀ lú ìpẹ́ o.
a ti wá mọ̀ àìmọ̀ ṣe káwọn onílẹ̀ má gbé ba gbogbo ibi tó bá kù díẹ̀ sí ẹ̀dá ò ní rìn láyé ìkórè ẹ̀ kó má mì a lè mọ̀ ṣe bákan náà torí àdọ́gba ọmọ ìyá méjì tán bí nínú ìyá kan náà ìwà wọn yàtọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ibi tá a bá mọ̀ pé ẹni olórí ni ẹ jẹ́ ká fi sípò ẹ̀ á létí gbọ́ á láyà àgbàṣe á kó wa jẹ̀pẹ́ kò ní kó wa dànù nígbà tọ́rọ̀ ìlú ìbàdàn máa jiná ìlú ìṣíwọ̀ yìí wọn nífẹ̀ẹ́ ní kankan wá ṣàwátì òun náà kò ní àkọ́hàn kò ní fi pàtó pé nígbà tí lágbájá dẹ̀ wà ń bẹ̀ nǹkan báyìí ni ò bá ti ṣẹlẹ̀ nígbà tí ó wà ń bẹ̀ yìí ló lè máa sọ́kà dáadáa tó dẹ̀ padà ń ṣẹlẹ̀ láàrin ìlú ìṣíwọ̀ yìí. àwọn ọmọ bíbí ìlú ìṣíwọ̀ àwọn ìyá wa àwọn ọlọ́pọ̀mí yìí ó tó fi ń ṣe tutù ìlú ṣe ti bó ṣe ń ṣàn bọ́lẹ̀ ṣe ti bó ṣe ń dà bó ṣe máa dà bó ṣe máa ṣàn désàlẹ̀ nìyẹn àdúrà náà bá lu o ṣe ti rí bó ṣe ń ṣàn ṣe ti rí bó ṣe ń ṣàn láti òkè yẹ àdúrà bẹ́ẹ̀ sí nígbà. omi gbọ́dọ̀ ṣàn dé wájú gbé Olúkẹrẹ ni ẹni wọn bọ́ ṣe ń pọn àti aláboyún wẹ́rẹ́ ló máa gbọ́ o àfà gbọ́kọ́ tó wọ̀ kiri àti ọmọ kékeré àti àgbàlagbà ni wọ́n ń ṣe tutù rọ́pọ́nmi. bẹ́ẹ̀ ni aṣáájú Lúkẹ́rẹ́ ògbóyè ògbókó gba ìlà látìgbà táwọn bàbá wa ti ń ṣe é tàbáwọn ìyá wa tó ti ń ṣe é tábáwọn mọ́tò tí mọ́tò bá fẹ́ lásẹ̀tì tó bá pé Lúkẹ́rẹ́ o mọ́tò yẹn ò ní lásẹ̀tì táwọn bàbá wa ti ń ṣe ìlú ń túbà ó ń túṣẹ nǹkan rẹ̀ ń wọ̀lú òun náà làwọn ọ̀dọ́ ṣe ń sọ pé àníṣe abẹ́ kí Lúkẹ́rẹ́ kó padà sáyé ẹ̀ a dẹ̀ fẹ́ kí nǹkan rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní wọ̀lú gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òkèrè èyí tẹ́ rántí wa tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ wà pẹ̀lú wa gbogbo yín náà ló máa dá fẹ́ni tó ti dá fún kò ní bàjẹ́ fún àwọn tó dẹ̀ wá náà pé kó dá fún gbogbo àná ló máa dá fún gbogbo àwọn ọ̀dọ́ ànírànìrà ẹ̀yin àgbà náà ànírànìrà wọn ò ní gbókù wọ̀ ní ìṣíwọ̀ wọn ò ní rókù jáde ikú ọ̀dọ̀ ìyẹn dópin o kábíyèsí wa a gbàdúrà fún wọn wọn á gbọ́ tìlú o ìlú á gbọ́ tiwọn o ìlú á tòrò gbogbo nǹkan tá à ń fẹ́ wọn á ṣe fún wa o bàbá wa ni o bàbá wa ni wọn ẹ̀gbọ́n wa ni wọn ọjọ́ wọn kó pẹ́ kọ́ ní kí nǹkan tó dáa kó wá sílùú ìṣíwọ̀ lásìkò tiwọn ìrẹ́pọ̀ la fi bẹ̀rẹ̀ nílùú ìṣíwọ̀ pé a fẹ́ jọba à ń lọ gbẹ̀bà à ń lọ kákàkiri baálẹ̀ ń dìde olóyè ń dìde ọkùnrin ń dìde obìnrin ń dìde ìrẹ́pọ̀ ta ti fi bẹ̀rẹ̀ ní jíjí yẹn náà kí Lúkẹ́rẹ́ kó jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. ilé ní lóko làjọ ń ṣe ó ṣẹ̀ lórí ọba wa kọba pẹ́ adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kó dìgbà pẹ́ lọ́rùn kí Lúkẹ́rẹ́ dábẹ́rẹ́ kí ó lórí kí ó máa ṣiṣẹ́ ìbí lágbo bẹ́ẹ̀ ni kó ṣe jẹ́ kí ìlú yìí gbùjọ tó wó kó gba tọmọ kó gba tẹ ìkú baálẹ̀ ọ̀rọ̀ ọ̀tẹ̀ tí a wá bọ gbogbo àwọn erímalẹ̀ ìlú yìí tá à ń bọ Lúkẹ́rẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kádùwà náà kó gbà ẹni wà ní ẹni wà lóde abẹ́rẹ́ ló kéré jù lọ́mọ ògùn ká má rí já ògùn kò sí kékeré ìrìn àjò ọkọ̀ ilẹ̀ ni ọkọ̀ omi òfurufú ni kò má ṣe já èbúté ayọ̀ ní ká máa gúnlẹ̀ sí ẹni tá a dágbére fún kò má mọ̀gbà tá a fi dé kí nǹkan má ṣe kékeré kò má ṣàgbà bẹ́ẹ̀ ni kó ṣe bá wa ṣe ká rójú ráyè ká ṣe yòókù àwa ọmọ sálà kò rú àjáyè ọmọ ewé dúdú òróró ọmọ rẹ̀rẹ̀ Àwùjalẹ̀ ọmọ okò balẹ̀ sún bẹ̀rẹ̀ ọkùnrin fàkàfìkì ó dàgbé wọ̀gbé ṣuṣu ó ní balẹ̀ ẹ ṣe bírà kú o ẹ ṣe bírà kú o àwa ọmọ péjú ayíramàṣà ọmọ olóko títẹ̀ ìfọ̀sà ọmọ olóbì wọ́wọ́ ti rí wá ọmọ olóbì wọ̀rọ̀kọ̀ ìbànà èyí tó ṣàní ẹni àwọ̀ sẹ́rù ẹni èyí tí kò ṣàní ẹni àwọ̀ sẹ́rù oko ọmọ ẹ̀rẹ̀kọ̀ á fi jẹ ètùtù tá à ń ṣe lénìí ká má fi ṣàṣemọ torí abọ lọ́wọ́ bàbá abọ lọ́wọ́ àwọn ìyá wa ni máa ń kì í wọn láṣọ ọ̀tọ̀kùnrin tóbìnrin kì í wọn pátá kápátá òun sọ oyè gbogbo ọmọdé àgbà onílé àlejò kí a dìde pé ká máa ṣe gbogbo ètùtù yìí kí ṣàṣe má parẹ́ káyé ẹnì kọ̀ọ̀kan wa kó má ṣe parẹ́ kí ìbànújẹ́ kó má wọnú ayé wa ṣé. Lúkẹ́rẹ́ jẹ́
ó jẹ́ ìṣe tí gbogbo ìṣúwọ̀ gbà pé òun ni atọ́kùn wa níbi ìṣúwọ̀ tí àwa gbójú bá wọ́n bá bọ́ lúkẹ́rẹ́ àtọmọdé àtàgbà tó máa pèsè nígbà àtìgbà tán dẹ̀ ti ń bọ́ dẹ̀ ní ìṣúwọ̀ tó ń lọ síwájú níjọ́ ohun tí ọmọ ìṣúwọ̀ kankan bá ní ìṣòro níta tó bá fi lè pé lúkẹ́rẹ́ ibi ìṣòro yẹn ó máa di pẹ̀tẹ́lẹ̀ ìdílé a dẹ̀ dúpẹ́ pé wọ́n tún bọ lúkẹ́rẹ́ náà lọ́dún àtọmọdé àtàgbà ìlú ìṣúná wọ́n máa lọ síwájú ìjọ àdúgbò fún wa ayọ̀ àbáyọ̀ pẹ̀lú ògbó ọlọ́run lẹ́ẹ̀mí gbogbo alájọ wa kójú ṣe lágbára ọlọ́run. ṣíwọ̀ pẹ̀tù àdó pẹ̀tù àrà ọ̀nìbàrà òkú wọ́rà lóhùn oúnjẹ ènìyàn bẹ́ẹ̀ bí wàrà fọwọ́ra náà kò ń jó ní yóò jó yàn àmọ́ òbí aláyé ni. àdìgbà tó ti ń ṣe ọdún yìí ìlú ìṣúwọ̀ ń lọ síwájú ó ń lọ síwájú ìṣẹ̀ṣe òun làgbà àwa dúpẹ́ lẹ́yìn wípé à ń tún ṣe lẹ́yìn èyí tá a ṣe lọ́dún yìí a máa ṣe lúgbàlúgbà ẹ̀ owó ọmọ àlàáfíà méjìlélógún la máa fi ṣe àádọ́gba àádọ́gba afọwọ́páwọ́ afẹ́lẹ́gídóbi ẹ̀fẹ́kẹ́ta ò ní kú wa lámòdì ayélujára tó wà ń bẹ̀ yẹn á pẹ́ fún wa o ìgbà ẹ̀ á tù ní ìgbà ara o. èmi dadi ifá sọ̀rọ̀ ọmọ bíbí inú ìṣíwọ̀ ni mí àwọn àgbà wá sọ pé tíká ti tán mi ìṣíwọ̀ ni níwádẹ́dò fún lúkẹ́rẹ́dè tí à ń ṣe ní èní ẹ̀mí á túbọ̀ ṣe púpọ̀ láyé gbogbo àwọn ọmọ ìṣíwọ̀ nílẹ̀ yìí lókè òkun nígun mẹ́rin àgbáyé gbogbo apáta amáìtajé ṣe wọn ò ní ròkú wa wá sílé a máa dàgbà a máa dògbò a máa ní nǹkan tó fi ń ṣe ilé ayé a máa ní nǹkan tó fi ń ṣe ilé ayé orí wa a bá máa ṣẹ́gun ọ̀tá ilé ọ̀tá òde lágbára Elédùmarè lọ́gbà àwọn ìṣẹ̀ṣe tá à ń ṣe ní èní yìí gbogbo nǹkan tó ṣe lénìí tó ń ṣàdá fún gbogbo ọmọ ìṣíwọ̀ ọkùnrin ni àtobìnrin ni ọmọdé ni àgbà ni tó ṣàdúrà fún gbogbo pátá òkèdélẹ̀ àdúrà àmọ́ ọgbà lórí Ifá kan sọ níbi ọ̀ṣẹ́tura ó ní ọ̀ṣẹ́tura mi sì ń kọ́lé ọmọ agbégúnjẹbọ ọ̀nà gbapọ̀ nǹkan ìmọ̀wẹ̀ ìbúlọ́ lomi inú gbá ìlòkìlò lálomi òjò táṣọ bá gbó aṣọ àbàjẹ́ ìbàjẹ́ aṣọ ọ̀dàṣà jínijìnijìní dáhùn ṣẹ̀ṣẹ̀ gbọ̀lọ̀ tíṣàlẹ̀ ìdí mọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ mórí ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ mórí ẹyọ̀ ṣẹ̀ṣẹ̀ ní gbọ́lọ́ Ifá àjẹbá kìí bá ṣẹ̀ nílé àwo ṣẹ̀ṣẹ̀ ní gbọ́lọ̀ tí ì bá ń ṣẹ̀ níwá tí ì bá ń ṣẹ̀ lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ní gbọ́lọ́ Ifá àjẹbá kìí bá ṣẹ̀ nílé àwo ṣẹ̀ṣẹ̀ ní gbọ́lọ̀ ìbéèrè ṣẹlẹ̀ nílé ogun abáyò ìbéèrè ṣẹlẹ̀ náà abáyò ọkọ̀ wa balẹ̀ báyìí àní tẹ́ àní tí àní fàyè tẹ́ dé báyò ọkọ̀ máa balẹ̀ ni ẹ̀ẹ́dì ṣe ní kó rí gbogbo àwọn ọkùnrin obìnrin ọmọdé àgbà gbútọmọ ìṣíwọ̀ pàwátá kó rí bẹ̀ fẹ́mi náà àwọn àlejò tó bá wá síbàá náà wọ́n rìn wọlé wá síbí wọ́n rìn pèrè pàṣẹ ẹ̀rẹ̀ àwọn ọ̀tájọ́ mọ́lé náà táwọn láti gbé tàbí wá sí wáṣí máa tá a ṣe ọdún lúkẹ́rẹ́ yìí àti ìrìn wá síbàá máa ní pàṣẹ láti àwọn afẹ́ báyò àsìkò táwa ṣe náà tó bá a máa mọ̀ sí dáadáa a máa mọ̀ sí dáadáa ó máa dẹ̀ rí bẹ́ẹ̀ á dẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ẹ̀ tún sọ ní ó ní agbọ́nfẹ́fẹ́ awo òde ìṣèlú ọgọ̀rọ̀ ìbìtì àwọn olóṣòǹgíṣo jẹ́ẹ́jẹ́ àwọn ọ̀làpàjìbàdó ìgbé ọmọ arí tẹ̀mọ́rí ejò ọmọ arí kùn falẹ̀ mi mọ́tà gbogbo bìtì ọmọ òbìtì tán ó jáde ẹ̀pọ̀ rẹ́sù agbègbè tàṣẹ alárádó òkùdù màrúwà kejèrò tẹ́náwó làbá tẹ́náwó làṣẹ tó bá balẹ̀ tán ṣíṣe ní iṣẹ́ dábàlẹ̀ àjòrí ètò ìgbà bàṣà abitomi ọ̀run mi lẹ́gbẹ̀jọ́ má ìgbà gbogbo aṣọ ara abitomi ọ̀rọ̀ ara wo tán ọ̀làwọ̀ kù sẹ́yìn wọ́n bọ́lá òkù sí wọn ló kù tákọ̀ àlọ́ rẹ̀ tarúkú tákọ̀ ọ̀rẹ́ tarúkú tákọ̀ ọ̀tátátá adáfẹ́ ìgbà ìjọba láìdé Ọ̀yọ́ jẹ́ gbàrúlá ìgbàrú kan bá wáyé jẹ́ àìnígbà gbogbo pátá ìgbà wa wọ̀n ní gbẹfẹ́ lómi o a máa lò gbá ń dáadáa a máa lò ó ọmọ náà tún lò ó bó máa jẹ́ nìyẹn báyìí ó máa jẹ́ nìyẹn báyìí ọmọdé ilé wọn ní wọ́n kú àgbáyé náà wọn ní wọ́n dàn wọn náà dàgbà wọn àdógó báyìí ojú òní ti gba báyìí ọkọ̀ àwọn balẹ̀ báyìí bẹ́ẹ̀ ni kó jẹ́ lágbà Elédùmarè lágbà lúkẹ́rẹ́ lágbà òṣì ilẹ̀ yìí lágbà ọ̀rẹ́ ilẹ̀ máa ṣe nìyẹn kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. orúkọ mi ni Quadri Adésínà ọmọ ojú ọ̀sán yìí lèmi. ilé mi lè sọ nípa lúkẹ́rẹ́.
mo lè sọ díẹ̀ nípa ọ̀rọ̀ Lúkẹ́rẹ́ ní Ìṣíwọ̀. Nígbà táwa wà ní kékeré tó bá bọ Lúkẹ́rẹ́ ńgbà yẹn ìlú máa ń dùn. After tán bá bọ tán ìlú máa dùn, nǹkan tó dá máa wọ ìlú. Ayé ìgbà yẹn àwa sì kéré, ṣùgbọ́n ara rí àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa tó jẹ́ pé tán bá máa wálé after tán bá bọ Lúkẹ́rẹ́ inú wọn máa ń dùn, wọ́n máa wálé weekend, wọ́n máa wá ṣeré, tá bá máa ṣọdún gbogbo àwọn ọmọ ìlú ló máa dáṣọ, kò sọ́fọ̀ ń lù, kò sí wàhálà ń lù, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ń fọhùn bí ọmọ èèyàn. Àrí dààmú láàrin Ìṣíwọ̀ ní gbogbo ìgbà yẹn. Ṣálẹ̀ bára wọn tí ọdún ọ̀sẹ̀ bọ Lúkẹ́rẹ́ ìgbẹ̀yìn. Tí bá máa sọ bí 2008 náà ti bọ́ last. Ok, ní báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ Lúkẹ́rẹ́ padà sìn ọdún tó ń bọ̀ 2011. Ọdún tó ń bọ̀ kí lẹ rò pé kọ́ tún ṣe bí ẹ̀kọ́ pélére wá ní o rere bí làbẹ̀rẹ̀ kí wọ́n tún pé kọ́ tún lè jẹ́ kó. Bá ṣe fẹ́ bọ́ yìí nísìnyí mo nígbàgbọ́ pé gbogbo nǹkan máa padà sí bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ìlú máa dùn, àwọn ìwé táwa ń lù a máa ṣe tó dáa, owó máa bí owó, ọlá máa bí ọlá, ọrọ̀ máa bí ọrọ̀, onílé máa gbádùn, àlejò máa gbádùn, ìjó máa bíjú, ayọ̀ máa báyọ̀, kò ní sí dààmú láàrin ìlú, nǹkan mèremère mo nígbàgbọ́ pé máa wọlé. Báwo lẹ mọ̀ bọ́ ṣe ń kí Lúkẹ́rẹ́ yẹn báwa kí Lúkẹ́rẹ́? Níwọ̀n bá ọpọlọ ti tèmi o tí mo gbọ́njú bá, a máa ń kí báyìí pé Lúkẹ́rẹ́ Ògbóyè ọlọ́mọ yọyọ nígbà yẹn ògbókó gba ìlà, báwọn bàbá yẹn ṣe máa ń kí lójú wa nìyẹn. Ó tún wá gba ìlà tán, inú ń bí bàbá wọn, tínú bá bí wọn kí náà fẹ́ ṣe, wọn lè ṣe nǹkan kan torí Olúwa mi ló ń kín lọ́wọ́. So bóyá jẹ́ nìyẹn. Orúkọ mi ni Kọ́dí Adésínà ọmọ Ojú Ọ̀sán yìí, ọmọ Àgbélùjí. Ó sá kẹ́kẹ́ gbẹ̀jẹ́, ó gbọ̀pá olókùn sọnù, ikú tí ó tẹnu mọ́rọ̀, ọ̀rọ̀ alùgbùdùgbùdù má jà. Ẹlẹ́sẹ̀ kan tó ń pẹ́ lẹ́sẹ̀ méjì ránṣẹ́. Ó pàtẹlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ní pàtẹ ọjà. Olúwa mi rẹ̀. So bóyá jẹ́ nìyẹn, kákan ìgé ní ṣókí bẹ́ẹ̀ yẹn. Àwọn ọmọ Pẹ̀tù Adó, àwọn ọmọ Pẹ̀tù Àìràmàsà, ọmọ olóko láwọ̀ òbí. Àdúrà wa gbà o, ẹlẹ́bẹ̀ wa jẹ́ o. Ó bẹ̀rẹ̀ látòrí kábíyèsí wa, wọn ní ṣubú dànù o. Ọba wa ni wọ́n jẹ́, wọ́n fẹ́ lọ síwájú ìlú wa. Kádúrà gbogbo wa gbà, kárí bá ti ṣe, kárí ọ̀nà gbègbà. Kétì oníkálùkù wa máa kọ̀ bàwí ọlọ́gbọ́n o. Gbogbo ọ̀rọ̀ tó máa múlù túbà túṣẹ òní kó máa wá sọ́kàn wa o. A ti wá bọ Lúkẹ́rẹ́ lọ́dún yìí o. Ọdún tó ń bọ̀ ká ṣe pẹ̀lú ayọ̀ pẹ̀lú dùnnú àtàlàáfíà. Tá máa ṣe lọ́dún tó ń bọ̀ kò ní ṣe eléyìí tá ṣe lọ́dún òní já ṣe mọ́ fún wa o. Àbámọ̀ kí la wá bọ Lúkẹ́rẹ́ sí kò ní ṣẹlẹ̀ sí wa o. Ká máa rí ṣe, ká máa rí ná, ká máa rí lò, ká rí jẹ, ká rí mu. Lúkẹ́rẹ́ Ògbóyè gboko gba ìlà. Wá túbọ̀ wá máa pèsè fún wa o. Gbogbo iwájú tá à ń wo kan oore sí káróore ń bẹ̀ o. Ẹ̀yìn ńkọ́ ká má ra burú o, ká má dàtẹ̀yìn dànù o. Ẹni tó wá jẹ́ ẹni tó ń nawọ́ sí ìwọ Lúkẹ́rẹ́ lọ́dún yìí náà má jẹ́ kó ṣe é tì o. Ó ti fi tọmọdé ṣe báyìí kó fi àgbààgbà lọ́wọ́ ẹ̀ o. Àbámọ̀ kí ló yọwọ́ sí Lúkẹ́rẹ́ sí kó má ṣẹlẹ̀ sí o. Kọ́wọ́ ẹ̀ tùlù lára o. Gbogbo àmì tá máa rí tá máa mọ̀ pé ìwọ Lúkẹ́rẹ́ ti gbàdúrà wa. Máṣàlá wa ṣe aláìbáṣe fún wa o. Àwọn tó jẹ́ àwọn àwòrò ṣàṣà nínú iṣẹ́ yìí, àwọn tó fara pamọ́ àtàwọn tó ń gbórí síta tọ́jọ́ wọn bàbá wa àtàwọn atajẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nínú ìlú yìí. Àdúrà wa gbà, ẹlẹ́bẹ̀ wa jẹ́ ànínà kan tọ́ka tó rí mi o. Àbámọ̀ kí la kówó lẹ̀ láti fi bọ Lúkẹ́rẹ́ kò ní ṣẹlẹ̀ sí wa. Gbogbo àwọn òrìṣà tó wà lóyè pátápátá Lúkẹ́rẹ́ Ògbóyè gboko gba ìlà. Ìdààmú tó máa bá wa tá máa fi sẹ́pà ní déèdì wọn ọmọ kó má ṣẹlẹ̀ sí wa o. Agẹmọ ìlú, agẹmọ òkú wọ̀yọ̀wọ̀yọ̀.
Koríki ẹsẹ̀. Agẹmọ náà ó wù wá ká máa bọ́ lọ́dọọdún bọ́n bàbá wa ṣe máa ń ṣe láti gbà wáṣẹ̀. Nǹkan tó máa mú wa tá à ní lè dé díẹ̀ mọ̀ kó má ṣẹlẹ̀ sí wa o. Gbogbo àwọn ẹbí tó máa ń bára wọn jà lọ́tùn lósì, èmi ò gbà fún ẹ, ìwọ ò gbà fún mi, wá bá wa pẹ̀tù sí wọn nú báyìí o. Ìwọ Olúkẹ́yẹ tó bá jẹ́ ìwọ ló jẹ́ ní gbà wáṣẹ̀ tó jẹ́ babaláwo tó ń dífá fún Pétu nígbà wáṣẹ̀ lọ́hùn, wá bá wa pẹ̀tù sí wọn nú, jẹ́ kán rí ṣe, jẹ́ kán rí yọjú. Táwọn ọmọ Ìṣíwọ̀ bá rìn, ó máa ń ṣèwọ̀ kọ́mọ Ìṣíwọ̀ kó tó rì sínú odò àbí kọ́mọ Ìṣíwọ̀ lásídẹ̀ǹtì mọ́tò, ó máa ń ṣe èèwọ̀. Tó bá jẹ́ pé owó ẹ̀ wá fẹ́ ṣẹlẹ̀, ìta tí wàá bọ̀wọ̀ Olúkẹ́yẹ wá bá wa ka gbogbo ẹ̀ sẹ́yìn o, a bá wa sọ́dàrú sẹ́yìn tẹ́gùn fi ṣọ́ o, ká má rí láburú mọ́ o, ká má rà tẹ̀yìn kù o, kó má gbé fọ́ọ̀dọ̀ wọlé o. Àgbàlagbà náà kó dàgbà kó darúgbó o. Owó ńláńlá tá máa fi ṣe ọdún máṣáláì wá pèsè fún wa o. Àbámọ̀ kí la wá dédìí òrìṣà ìlú sí kó má ṣẹlẹ̀ sí wa o. Gbogbo àwa táwa ń ṣagbátẹrù ẹ̀ látòrí kábíyèsí lórí TS àti gbogbo àwọn àwòṣàṣà títí dórí baálẹ̀ àtàwọn diaspora àti baálẹ̀ mẹ́kùn, gbogbo wọn pátápátá àtàwọn ọmọ ìlú pátápátá látòkè délẹ̀ lẹ́yìn odi. Bá ṣe wá ń ṣe yìí àti fọmọdé ṣe wá fàgbàgbà lọ́wọ́ wa, àbámọ̀ àbúrú kó má ṣẹlẹ̀ sí wa o. Àwọn ìdílé tó wá ń yọwọ́ sí Olúkẹ́yẹ náà, ìdílé náà kó má dàwóró o, ládùúrà wọn gbà o, wọ́n rí láti ṣe o, wọ́n rí kọ́nọ́rọ́ náà gbé gbà o. Tó bá wá bọ Olúkẹ́yẹ náà kó má fọmọ wọn bọ́ o, ká má fàyà wa bọ́ o, ká má fi ìrúbọ wọn kàn ní wa bọ́ o. Màálù Olúkẹ́yẹ ògbóyè lọ́pàá yìí nígbà lọ ti máa pa lọ ti máa jẹ́ wọn ní lè mú ẹni tí ì lọ lé tó bá dé àwọn èèyàn bẹ́yẹn pa báyìí. Jíjẹ ní gbogbo ẹ̀ wà fún ẹni bó ṣe lọ. Àkáǹtì tí mo kọ sókè Àwọn náà wá sọdún nìyẹn. Ṣé ibà yìí àwọn skul 2 Olúkẹ́yẹ lélẹ̀, skul 2 Olúkẹ́yẹ skul 1 náà wúyẹ, skul 2 àwọn lè lójú ìlú. Ó ṣàǹbà lọ́ba ló máa ń bá ó ti rí àbọ̀jẹ́ Olúkẹ́yẹ rè o, àbọ̀jẹ́ Olúkẹ́yẹ rè o. Àbọ̀jẹ́ bẹ sùn. Ó yá. Àbọ̀jẹ́ bẹ sùn. Ó súnmọ́ mi kọ́tà. Àbọ̀jẹ́ máa tó bẹ stand. Àtó stop ẹ̀. Odidi màálù ni a máa jẹ́ tán ni. Ṣé ẹ ṣáà mọ̀ pé wọn mẹ́wọ̀n yìí lọ lé? A máa mú ìjọba náà lọ ṣe nítorí ẹ̀bùgàrí wa. Ẹ̀bùgàrí wa torí tí ẹ̀ náà la ṣe bùgàrí wa pé a. Ó tọ́ lè yan mú. Ìyẹn la fẹ́ fi tiẹ̀. Ó yá náà. Ọ̀jẹ̀ wá lérè o. Gbogbo Ìṣíwọ̀. Àníjẹ́ tán òun lè yan mú tẹ̀. Ọ̀jẹ̀ mi ọ̀jẹ̀. Èmi ni mo mú tọ́jú, èmi náà ni mo ti gbà mú. Ẹni kọ̀ọ̀kan máa wà nígbà bá máa wá á ní dé báyẹn. Àkókò ìsọgi nọ́dúnwé òwe máa sọ́ ti gbà mẹ́rin. Olúkẹ́yẹ ò ń gbọ́ o. Dédé ọmọ látàrí bá kó lọ rókò ó máa kó bọ̀. Ká má yàn kú mọ́ o. À á fẹ́ kú ọ̀dọ́ nílùú o. Ń rọ àyà òun òyìnbó máa ń ṣe lágbà kú. Kárówó fún máa dára. Kárọ́rà fún owó máa dá. Kó má pè wá ránṣẹ́. Orí adé lórí kọ̀ọ̀kan tó wà níbí báyìí. Gbogbo wa ká tó lórí. Kí n pè wọ́n fọ ju 100 million mi lákàtì mi lágbájá kó mú mi. Kémi náà kí n mú rẹ̀. Bó ṣe máa rí nìyẹn o. A ní wọ́ ara wa ká tó jẹun. Nínú Ìṣíwọ̀ Ìpẹ̀tù Àdó, a ní táwọ́ náà. A dẹ̀ níyàn kù. Iléeṣẹ́ ńláńlá. Iléeṣẹ́ tó ń gbèlú lókìkí. Iléeṣẹ́ tó ń gbèlú níyì.
Èdùmàrè agbéwọ̀lú síwọ̀ lukẹ́rẹ́ abánigbéwọ̀lé kọba jíjí jẹ́ kí lukẹ́rẹ́ àmṣe náà rọ̀ yìí eré àmṣe ìdé níwèé ẹni jáṣe mọ́ o ẹ mà ní jáṣe mọ́ ẹni o kọba dín nígbà mìíràn tí àtijọ́ máa péjú ṣe ẹ máa dé wálé máa gbé mọ́tò mi wá déédéé ni ẹ máa gbé mọ́tò ni wá o dábàá fún wa máa dára ẹ ṣe o. Àwọn ọmọ lójú àràmàsà, àwọn ọmọ olóko láì ṣíwọ̀. Today is our Lukere Day. Àwa ni òyìnbó ni Lukere Day. Ó pọ̀. Láṣẹ Èdùmàrè báyìí gbogbo ibi tí orí kọ̀ọ̀kan náà ti wá mówó náà ká ti ṣe léyìí báyìí wọ́n ní àpò ṣàṣàmúra ògbẹ àpò wà nígbẹ báyìí o nígbà tó bá ń fọwọ́ bá kò báyìí ṣe làwọn máa rówó mú jáde báyìí lágbára Ọlọ́run lágbára tó lágbára tó láyé báyìí lágbára oṣù ìlú yìí lágbára èrò rẹ̀ ìlú yìí báyìí gbogbo àwọn ọmọ tó jẹ́ pé láti tó jẹ́ ọmọ ìṣíwọ̀ látòkè délẹ̀ tó wà ní Nàìjíríà àti tó sí Nàìjíríà báyìí wọ́n á kórè kò délé báyìí ọkàn wa balẹ̀ wọ́n á rí jẹ wọ́n á rí mu wọ́n á rí lò wá rí nà wá rí àràfowó dá báyìí láṣẹ Èdùmàrè báyìí bó ṣe máa rí nìyẹn torí bàbá àmọ́dá kì í dá tètè kó má ṣe àbátárẹ́gẹ́ wọn bá dá lò ṣe ọ̀kẹ́ gbà èyí tí mo rí báyìí àrò àrò mọ torí pé tẹ́yìn iwájú bá gẹ́rọ kedere kì í gbà bẹ́ẹ̀ ló ṣe máa rí báyìí so. Ọmọ tọmọ tí wọn fẹ́ pátápátá ló máa tó wa lọ́wọ́ o. Lukere bá wa tún wa ṣe o. Ìtẹ̀bí dúró sí ti pọ́ọ̀tù. Ẹ dúró. Kí ni ìdí tẹ̀bí dúró tẹ̀ ń ṣọ́ pọ́ọ̀tù? Olùkọ́ ló pè wá. Àbẹ́lélẹ̀. Mélòó mẹ́kọ́? Èyí tẹ́ ẹ wò wá àwọn tó dúró yìí wọ́n dúró pé kí wọ́n jiná kí wọ́n bò ní oyin nílànà Lukere wọn kì í pín ẹran tó bá ṣe ṣáàpù ṣe fi máa jẹran sí orí lọ́tí mẹ́wàá náà àwọn Lukere o ṣé ti dá ọmọ ẹrú kú ẹ ti dá ọmọ àyẹ̀wò àwọn ọmọ lọ́ba èyí ló ń sọ o owó ló ń sọ o.
lè ṣí lórí iná tó fẹ́ lórí iná. Clarification. Ṣẹ́rí bá ṣe é ṣe yìí, ìdí àti inú ẹ̀ ni pé oníkálukú máa bu ẹran. Oníkálukú.